Mi mà mọ̀ nípa okú ẹ̀ dọ̀lọ̀dọ̀lọ̀ okú rádaràda. Sẹ́mi tí wàá mọ bọ́ sí yọ̀ yẹn wọ́n ni. Ok, mo ti mọ̀. Mo ti gẹ̀ẹ́tì rẹ̀. Àwọn okú àtọ̀tọ̀. Ọba yìí máa di àwọn orúkọ tó bá ti mọ̀ pé orúkọ kan tí o ṣe kìíní bí ṣe tí rojú ẹ̀yẹn mo ti mọ̀. Ọba àwọn yẹn yẹ ká máa lọ TikTok. Mo ti mọ̀ pé àwọn yọkúyọkú generation làwọn eléyìí. Mo ti àwọn ọmọ ayọkú ṣe gé mi ìbàdàn ọba. Ọba ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ pẹ̀lú oko. Wọ́n ti fẹ́ pa mí pẹ̀lú oko lórí DM ọba. Ní iṣẹ́ DM mọ́. Wọ́n ti fẹ́ fi oko bá tọ̀tá mi jẹ́ lórí DM. Hello. Ọba ẹ kálẹ́ o. Ẹ káàbọ̀ Ẹ sára. kálẹ́ o. Ṣé wàá sá o? Dáadáa ni o. Ṣé wàá béèrè question àbí wàá fún wa lówó? Wá Kinni. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? US ni. Wọ́n máa ń lo sílì ní US. Ó lè jẹ̀bi iṣẹ́. Ó lè jẹ̀bi iṣẹ́. Ó lè jẹ̀bi Ọba iṣẹ́. ṣé àwọn kan ti ń parọ́ fún ibi tán wà tẹ́lẹ̀ ni? Ó lè jẹ̀bi iṣẹ́. State wo lẹ wà? Texas náà wà. Texas, yeah, ó possible because ó lè jẹ ibi iṣẹ́ lẹ wà. Iṣẹ́ mo wà nọ́ọ̀sì Ọba ni. ibi iṣẹ́ lọ wà. Tí mo ibi iṣẹ́ lọ wà bá. That's very good. Bọ́ kí ló tẹ̀ tí fọkàn mi lówó orí? Kí ló tẹ̀ tí fọkàn mi lówó orí? Ẹ dẹ̀ máa ń jíjà yín, ó máa ń ṣe gbogbo ẹ̀ máa ń enjoy ìwọ̀n gbogbo àwọn kan. Ẹni lọ bá ṣe connect mi o. Ok, ẹ bẹ́ẹ̀ sọ fún wọn pé ẹ ń gbọ́ àwọn fídíò wọn, ẹ ń mọ bóyá ń lọ. Bá ń gbọ́ nǹkan, máa ń gbọ́. Ẹ máa ń gbọ́, ẹ ṣé kò wá ṣe yín láǹfààní. A máa fọ́n ba lówó ẹ má wọ̀rọ̀. Ẹ fún wọn. Ọba ẹ mọ ọjọ́ tó bá ti wá sí Instagram gbẹ̀yìn. Ọba kọ́ ni káwọn sọ ìwálé ní báyìí wọlé báyìí gbùn láwọn tí wọ́n ti ń fún wọn ní nǹkan. Ẹ̀yin dẹ̀ ń jọ ọ̀bọ̀ ẹ̀fẹ̀ fún balówó ó dáná. A fọ́n ba lówó ẹ má wọ̀rọ̀. Ṣé Nígbà wo? yáà ní fọ́n ba lówó ni, máa fọ́n ba lówó. Ṣé kí n bá ti fọ́ wa lókè sẹ́ǹdẹ̀ sí sẹ́ǹdẹ̀ sí sí ni? No, irọ́ irọ́ mo ní láti mọ̀ nǹkan tó sí náà ni. Àwọn àwọn ọba máa confirm rẹ̀. Ọba wọn lè máa confirm ẹ̀, wọ́n ti sọ nìyẹn. Olówó Ó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. Ó máa lọ bẹ́ẹ̀. Olówó kẹrù. Ọba mi kì í sọ̀rọ̀ jù náà wọ̀nyí. Ọba ó yẹ kí Kinni yẹn ti wọlé. Ó ti wọlé. Ó ti wọlé nǹkan. Bó ta ń jẹ́ ti ọ̀rọ̀ ọba, òun yẹn gbọ́dọ̀ di ọ̀la mi ní òun sùn, eégún máa lé mi lójú òun ni. Wait and get lọ́wọ́ ọba, wait and get. Ó ti pẹ́ tí Yes, sir. ó ti pẹ́ tí wà ní ti set nurse. Wọ́n ti Kinni káàtì ẹ̀ nìyẹn. Ẹgbẹ́ ọjọ́ tí wọ́n ṣiṣẹ́ nọ́ọ̀sì ni. Wọ́n ti Kinni káàtì ẹ̀ rántí. Sínú place your zen make we use am pick. Speaker ni. Wọ́n máa gbé yín. Make you use wetin pick. Wetin gba mo ma report ẹ̀ ni. Wọ́n ti gba kí ni? No, bọ̀bọ́ yẹn tó ní pé paste your zen let you use am pick. Owó tí o bá ṣe tèmi máa report ẹ̀ ni. Mi ò ráyè. Ṣé Amẹ́ríkà ni wọ́n náà wà? Kémi. Amẹ́ríkà ni ìlú Trump làwà. Ìlú Trump làwà. Trump ní ìlú kan. Ìlú Trump. Ìbọn bẹ. Texas tẹ wà ẹ̀yìn náà mo wà.
You ready? Okay. Iṣẹ́ risk ṣe máa pa kámẹ́rà wọn kú. Máa pa ń sìn. Because ẹ lè máa fún ní ó ti yẹn ipa. 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 Wọ́n lè máa ó ti lọ. Àwọn ló Wọ́n lè máa fún yàn ní. jẹ́ ìpà. Kí ẹ sọ Àwọn ló jẹ́ ìpà. ipa is like ó dàbí association. Àwọn privacy àwọn people yẹn á gbọ́dọ̀ leak ẹ̀ síta. Ó ti yẹ so irú báyìí fẹ́ fọlábẹ́rẹ́ yẹn ṣe privacy ẹ̀ ní wọn lè kọ wà lórí internet kọ́ ṣe so wọ́n lè charge wọn. Wọ́n lè charge wọn. Ó ti yẹ tó bá lọ rí wọn bẹ́ẹ̀ bọ́. OBA Solomon. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Àlàáfíà mo wà yín kọ́. Dáadáa ni o. Ó ti pẹ́ tí mo ti máa ń try àti join ní live yín o. Ẹ accept mi lẹ́nu. Ọ̀pọ̀ ẹni bọ́lá o. Ẹ ṣé o. Tẹ ní àwọn ìbéèrè tẹ́fẹ́ béèrè lọ́wọ́ mi ní jẹ́dẹ́ bá rí mi. Àwọn ìbéèrè yẹn pọ̀ ṣùgbọ́n mo need help yín gangan ni lálẹ́ yìí. Irú ẹ̀bùn ò ní. Baálẹ̀ kan wà Nàìjíríà tó fẹ́ gba ilẹ̀ mi ní UK ni mo wà. Mo ti try very dark man, mo ti gbogbo kò sẹ́ni tó reply gbogbo message mi. Mo dẹ̀ ní ìdíkọ̀ wà. Níbo nílẹ̀ náà wà? Wà lábẹ́òkúta. Ṣàgámù sàbẹ́òkúta. Kílẹ̀ ṣé ẹ ti sanwó ilẹ̀ yẹn pé ni? No, mo ti sanwó yẹn. Mo ti sanwó lẹ̀ pé but baálẹ̀ ni. So ó wá fẹ́ talẹ̀ fún àwọn Chinese. Ó wá ń fẹ́ force mi pé kí mi ta ilẹ̀ yẹn fún òun kóun lè lọ ta fún àwọn Chinese lówó tó pọ̀. Ok, ilẹ̀ wà láàárín ilẹ̀ tó fẹ́ tà fún àwọn Chinese. Kò sí láàárín ilẹ̀ iwájú ni ilẹ̀ mi wà. Ilẹ̀ mi face express, ilẹ̀ tiẹ̀ wà lẹ́yìn. Ok, o fẹ́ wá kẹta tí yẹn fún. Bẹ́ẹ̀ mo dẹ̀ ní mo ta yes. Torí mi náà fẹ́ fi ṣe bí ẹ ní àwọn necessary ìwé tó páàkì ilẹ̀ yẹn o. Gbogbo everything ni mo ní, gbogbo àwọn tí mo ra lẹ̀ mi lọ́wọ́ ẹ̀ wọ́n rẹ́dí pẹ̀lú mi. Ṣé o ẹ ní problem nígbà yẹn? Mo ní o. Problem tí mi bá dé mi ní join ní kí n pè é. Ó mọ̀yàn ní Ministry of Lands. Okay. So èmi ti apply fún government pé mo fẹ́ gba sí ọ̀fọ̀ mi. Mo dẹ̀ apply before ẹ̀. Òun wá lọ fún wọn ní fake agreement ní Ministry of Lands torí pé ó mọ èèyàn níbẹ̀. Ó lọ fún wọn ní fake agreement pé òun ti ra ilẹ̀ mi. Torí pé ó mọ èèyàn níbẹ̀. Wọ́n wá ń fẹ́ fún òun ní document ní sí ọ̀fọ̀ lórí ilẹ̀ mi. Before that time, you need to sue him now. Mo ti sue ẹni tí mo sọ baálẹ̀ níṣẹ́ kó máa mọ èèyàn. Ó ti èmi tí mo fi ń pè yí ẹ̀kẹ́ mọ̀ pé mo ti try gbogbo nǹkan tí mo yọ try 2 years ni mo ti wà lẹ́nu ẹ̀. So ó ní nǹkan tó. Ẹ ṣe lè filẹ̀ lẹ́nu. Ṣé ẹ lè ta ni? Àbíkọ́ filẹ̀. Kí n fi 17 kà sílẹ̀. Ẹ ta. Ẹbí kẹta. Ẹ ta fún kẹ́dẹ̀ lọ fowó ẹ̀rà bèmí. Exactly. Company ni mo fẹ́ fi ṣe, mo ti ra nǹkan tó fẹ́ fi ṣe plan mo fẹ́ fi ṣe bẹ́ẹ̀. Nǹkan méjì ni mo fẹ́ kẹ́ mọ̀. Sọ pé company tẹ́ fẹ́ kọ́ yẹn sẹ́mọ̀ pé òun ló jẹ baálẹ̀ ìlú yẹn. Òun kọ́ ló jẹ baálẹ̀ ń bẹ̀. Báwo ló ń ṣe jẹ́? Ibi tó ti jẹ baálẹ̀ is 1 hour ṣe níbi tó ti jẹ baálẹ̀ síbẹ̀. But area baálẹ̀ cover gbogbo area yẹn. Rárá. So báwo ni ilẹ̀ tòun ṣe débẹ̀? Ó ralẹ̀ sí ẹgbẹ̀bẹ̀ ni. Ok, ẹjọ́ ralẹ̀ síbẹ̀ ni. But ọmọ àdúgbò ibẹ̀ lòun. Èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí àdúgbò mi súnmọ́ bẹ̀ ju ibi tó yí látàdúgbò títí ẹ̀ wà. Ọ̀dà because ilé ayé yìí nígbà míì èèyàn máa ń ṣe bíi pé òun kọ̀ fún àwọn ìdí kan kí ẹ̀mí ẹ̀ bá lè gbé. So kì í ṣe wípé bóyá tí ẹ bá fi ṣẹjọ́ àbí tá a bá lo ẹsẹ̀ kì í ṣe pé bóyá ẹ lè jàre. Ọ̀ lẹ́yìn tẹ́ bá jàre tẹ́ bá kọ́ kọ́ńpì síbẹ̀ kí lẹ́mọ̀ tó máa ṣẹlẹ̀. Ẹ ráìtì gbogbo ẹ̀lẹ́mí náà ti rò papọ̀ but man tí mo sọ tẹ́ bá mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí background kìíní ẹ̀ máa rí pé
èmi náà ti ro gbogbo ẹ̀ kò ṣe pé bóyá mò ń rò pé dandan mo gbọ́dọ̀ lo ilẹ̀ yẹn. So why mo tí ẹ ti kí ló tí ẹ kó lè ta. mi lè ta fún nítorí pé ìlòkulò ló fi ń lọ bí ló fẹ́ ra lẹ̀ mí ní 200,000 naira per acre. Okay, kò fẹ́ ṣe ra lóye gidi náà. Kò tẹ̀ fẹ́ ṣe ẹni tó kàn ń lo kinní ni. Mo ti ra 16,000 blocks tí mo fi fẹ́ǹsì lẹ̀ mi nígbà tí mo dé tí mo wálé ní last year torí mọ́ mi kú ní last year July mo wálé ìgbà yẹn mo ra 16,000 blocks mo fi separate ilẹ̀ mi pẹ̀lú ilẹ̀ ìgbà tí mo dé bí ó lọ mú bulldozer àwọn fi clear díẹ̀ nu fẹ́ǹsì mo ṣe bí 5,000 nínú blocks yẹn. So ṣé ẹni ẹ ti gbé lọ sí court àbí. bẹ́ẹ̀ni kí ni wọ́n sọ ní court. court date ò tí ì dé. kí lẹ pé. date ò tí ì dé date tán mú ò tí ì dé. So ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan bọ́ tí kọ́lọ́sẹ̀ ni wípé mi ò kí máa advice èèyàn kó máa jà lórí ilẹ̀ because ilé ayé tá a wà yìí ó jìn bó bá yẹ pé ó ní ọgbọ́n míì tẹ́ lè fi ṣe bó bá yẹ pé ó lè sanwó gidi nù bá ní kẹta ilẹ̀ yẹn kẹ gbójú kó ń bẹ̀. ẹ ṣe bó ti ro gbogbo ẹ bẹ ṣe sọ ẹ ṣe pẹ̀lú bẹ̀rẹ̀ sọ 16,000 blocks tẹ́lẹ̀ bá calculate lówó Nàìjíríà ń sìn ẹ̀ mọ iye tó jẹ́ ó ń sọ fún mi pé ó fẹ́ fẹ́ mi ní 1 million pẹ̀lú àtú gbogbo blọọkù tí mo ti ṣe fún 17 acres tí mo ti fi fẹ́ǹsì round. But nísìnyí tẹ bá tẹ ẹsẹ̀ bọ ọ̀rọ̀ yìí. ilẹ̀ yẹn kẹ̀lẹ́ sí ilẹ̀ yẹn ń sìn 40 million ní per acre níbẹ̀. ilé náà ń ta per plot níbẹ̀. 40 million ní per acre ẹlẹ́bìrì lọ́wọ́ anybody níbẹ̀ ń sìn. wọ́n ló fẹ́ fún mi ní 1 million fún gbogbo 17 acres mi. Ok, acre ẹyọ kan 1 million. wọ́n dẹ̀ ń ta acre kan bẹ́ẹ̀ ní 40 million sí. kí lẹ̀yin mọ̀ wípé ọ̀nà owó lẹ́nu mọ̀ pàdé gbà ràn yín lọ́wọ́ lórí ẹ̀. tẹ́lẹ̀ bá pariwo ẹ̀ síta pẹ̀lẹ́ tó mọ̀ ní Ministry of Lands wọ́n máa fún Ministry of Omi. kó tó lè pọ́ máa lè pariwo èèyàn síta wọn ò kàn lè ṣàdédé pariwo èèyàn síta ọ̀s. mo ní everything lọ́wọ́ mo ní voice note lọ́wọ́ fún bí 2 hours tó fi ń bẹ̀ mí pé kí n jọ kí n ta fóun. mo ní fídíò tó fi ń pè mí pé kí n jọ kí n ta fóun. ok jẹ́ ká ṣe báyìí ẹ lè sẹ́ndì nọ́mbà ènìyàn ẹ sí mi náà. ok so ẹ ní nọ́mbà. mo ní nọ́mbà ẹ lọ́wọ́ mo ní fídíò ẹ lọ́wọ́ mo ní certificate of ìjẹ̀bálẹ̀ lọ́wọ́ mo ní address ẹ lọ́wọ́ mo ní everything lọ́wọ́. voice note tó fi ń bẹ̀ mí náà pé kí n jọ kí n ta fóun mo ní lọ́wọ́. ẹ sẹ́ndì nọ́mbà ẹ sí mi kí mi bá sọ. then mo ní voice note tó ti ń sọ pé ẹni pé òun mọ̀yàn ní Ministry of Lands pọ̀ rẹ̀ òun lẹ́ni yẹn. kò sí problem ẹ send voice ẹ send nọ́mbà ẹ sí DM mi. sí Instagram yàrá. ẹ lè send ẹ sí Instagram ẹ lè send ẹ sí WhatsApp. ẹ gba WhatsApp straight wọ́n máa fún yín sí ẹ gba WhatsApp straight ọba mo ní ìkọ̀wé tó bá ti sọ tó bá ti fún un nọ́mbà ó ní ìkọ̀wé tó fẹ́ sọ. ok ẹ fún mi nọ́mbà. 081 08134 27 67 56. Okay. Mo akọ́kọ́ sẹ́ lórúkọ mi sí yín ná sọ ẹ lè fi mọ̀ pé mi Ọládùnwó lórúkọ mi sọ nínú. ẹni tí ẹ bá fẹ́ ẹ kàn send voice message. máa send voice message. ẹ bá ti send orúkọ yín yẹn ẹ bá ti send nọ́mbà yẹn ẹ wá send voice message. ok ẹ ṣe. ẹ á sínú òkú ọba thank you ọba also first thing nǹkan tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ náà nìyẹn pé bóyá kí ọba kọ́kọ́ pè wọ́n ná bí tó bá dẹ̀ pè wọ́n ná then ẹ máa mọ̀ then again ọba ẹ̀ sí ní Nàìjíríà ṣe understand ẹ̀ sí ní Nàìjíríà so little you would
5-4, and if it's not written down, it's not happening. But as mo pe to in a legal way, then cover share the rest of it. So because confess no ni ìgbà tí ẹ sọ pé bye pé kó pa ìwọ̀n sílẹ̀ èmi wá fẹ́ suggest ẹ náà pé bóyá kí ọba pé wọn so bá dẹ̀ ti make mention ẹ̀ ṣe ti understand Yeah. so which is okay, then ẹ make sure pé ẹ follow it legally mo ṣe ti ti mo get so mo ṣe everything uh, mo ra lẹ̀ yẹn oh mo report okay in police station mo gbé lọ sí court kan ti fún wọn ti fún wa date pọ̀ date yẹn ò ti dé ni o ti then mo dé lọ sí ministry of lands náà èèyàn kan wá wà ní ministry of lands tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ lóòótọ́ application mi mo ti apply 2 years ago way before òun ẹ wọ́n mọ wá tó ṣẹlẹ̀ yín àtọba ẹ máa sọ lẹ́yìn sọ ẹ fún ọba ní nọ́mbà wọn yẹn ẹ kọ́ bá wọn sọ̀rọ̀ náà ẹ kẹ́yìn kọ́ba náà bá yín sọ̀rọ̀ I'm very sure ọba máa mọ you know he's a very logical thinker so wọ́n máa mọ bó ṣe máa ṣe láàrin okay yẹn yeah okay ẹ ẹ má ṣe fi gan rúlẹ̀ ó ti yé yín ẹ ó bọ́ ti bá yé ni sọ̀rọ̀ ẹ yeah máa send voice note sí yín sà. okay ẹ sẹ̀ǹdẹ̀ sí wọn nípa ẹ̀yin nípa ọ̀rọ̀ ọ̀lẹ̀ kẹ́ wá sẹ̀ nọ́mbà yẹn sí ọ̀hún ṣàánú yín ọ̀rọ̀ ọ̀lẹ̀ yẹn ti ń jà ọ̀bọ̀ tiẹ̀ láìkọ́ máa jà pẹ̀lú ọ̀rọ̀ ọ̀lẹ̀ àtọ́ ayé ilé ṣe rí ilé ayé yẹn ìgbà míì wà èèyàn máa ń sọ nǹkan nù torí tẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni. because tó bá jà ẹ̀ sì tó bá jà rí àfi tó bá lọ ta ibẹ̀ yẹn fẹ́ lòmíì. Ẹ̀gbọ́n kan tí bọ́dá yẹn sọ àwọn náà lọ kọ́kọ́ sọ ìgbà tó kọ́kọ́ wọlé ọ̀rọ̀ wọn bíi méjì lọ sọ tèmi ò láì ọkọ tí wọ́n bóyá mistake ni wọ́n kọ́ ní pé baálẹ̀ ẹ̀bẹ̀ yẹn ni wọ́n tún wá ní ọ̀dọ̀ wọn ju 1 hour síbẹ̀ yẹn lọ ọwọ́ máa kọ wọ́n náà ẹ regardless yes ọwọ́ so máa tó bá tẹ̀ wá kọ wọ́n. tó bá ta fẹ́ lòmíì gan-an onítọ̀hún yẹn náà jẹ́ kó lè gbádùn ẹ̀yìn ẹ̀. ok from example bóyá ó fẹ́ ta gan ó wá mẹ́yàn wá síbẹ̀ wọ́n wá mẹ́ni wá lọ sọ fún pé tó bá ra lẹ̀ yẹn ó léwu o. nǹkan bẹ́ẹ̀ onítọ̀hún máa sá lọ Eh, ilẹ̀ yẹn á wá ju wọ́n bẹ̀. so ó máa bẹ́tà kan ṣe ní ìtùbí ìnùbí. àti pé ìgbà tó sọ pé ilẹ̀ ń wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ yẹn risky gan very very risky. àti pé tó wá ní pé baálẹ̀ ìgbà tó kọ́kọ́ wọlé kọ́kọ́ ní baálẹ̀ bẹ̀ yẹn tó wá ní ọ̀dọ̀ wọn bíi 1 hour away from ọgbọ́n ló kù tí bọ́dà yẹn máa fi ṣe báyìí kọ́lọ́n fún wọn ní wisdom nìkan lẹ́ need láti lè wisdom lọ need wọ́n need wisdom gan ẹ̀kọ́ lè dédé expect ọba mọ̀ pé ọba máa kọ́kọ́ ṣe kọ́ba tó lè kọ́lẹ̀ ní tiẹ̀ ọbí kọ̀ọ̀kan ọba máa kọ́kọ́ ṣe due diligence wọn náà láti kọ́ investigate and all of that. yọ̀ǹkà gbọ́ tẹ̀. a máa investigate ọba máa investigate ọba máa ṣe gbogbo ẹ̀ before kọ́ba tó lè call anybody out kò easy bẹ́ẹ̀ láti kọ́ call èèyàn out lórí social media at the end of the day tó bá sọ pé bye bye ló ṣẹlẹ̀ ó máa ṣe kíní gan so ọba wá tẹ̀lé fún yín bóyá tó bá ti ní time bí abiru ẹ kò lè pé onítọ̀hún yẹn kẹ́ ẹ gbọ́ ti ẹnu wọn náà so from there ẹ wá proceed. nǹkan tèmi náà kọ́ fẹ́ sọ náà nìyẹn ọlọ́run á fún wọn ṣe ìrọ̀sìkò yìí sì tó tọ́nà ó ti ralẹ̀ 17 ẹ má bínú ọba ṣí 70 acres dọ́pẹ́ àbí 17 plots kò tiẹ̀. yeah 70 acres. 70 acres is a whole lot. Acres kọ̀ọ̀kan ní 40 million. That's a whole lot ẹ ṣe instead of bẹ́ẹ̀ tó sọ pé àwọn kọ́ kúkú tà àfùfù wọn káwọn náà mú àfikọ́ ní àkáwọn àwọn tó eléyìí láwọn náà máa ní. ò fẹ́ a ní ó fẹ́ talẹ̀ fún àwọn salist tàbí kí wọ́n pè wọ́n fẹ́ àwọn talẹ̀ fún Chinese yẹn dẹ̀ máa sanwó company ńlá ni. àwọn yẹn máa sanwó gan ọlọ́run á fún wọn ṣe the only thing tí bọ́dà yẹn need is just wisdom right now ọba ẹ̀kọ́ bá wọn ó tiẹ̀ jẹ́rìí ọba. tí mi bá ti pe ìbálẹ̀ yẹn bẹ́ẹ̀ni. tí mi bá gbọ́ tẹnu ẹ̀ á bá sọ̀rọ̀ pé how can we solve the issue in a normal way. But another key mo bá tó advice man yẹn wípé kó ló dé pa máa pe ẹnìyẹn kọ́kọ́ dé láti kóòtù náà because nígbà tọ́rọ̀ wọn ti wà ní kóòtù ẹ ò tún ní ìdàtí tó fẹ́ jẹ́ ẹ̀sùn ẹlòmíì mọ́. ìdàbí kóòtù ó ti pé tó wà ní kóòtù àbí. Yes, because kóòtù ti dájọ́ fún yín already tẹ́ máa wá so ó máa bẹ́tà kọ́kọ́ lọ sí kóòtù yẹn wá ná kó tó dé pé má lè rí ẹnìyẹn. ẹgbà tí bọ́dà yẹn sọ pé wọ́n ti mú date. Wọ́n ti mú date but kéèsì ti wà nílẹ̀ already. That's it 2 years ago.
40 times 17. Owó tabua. owó yẹn lọ sí bí Èmi ò díẹ̀ tẹ̀lé calculate. Ó máa ti wọ B. díẹ̀ ló máa dín ní 1 billion Yes now. because Ó máa ti méjì wọ B. that is 100 million. Yeah, ó máa ti wọ B. Ó máa ti wọ B. Yẹn náà pọ̀, ó pọ̀ díẹ̀, ó dá ẹ máa ka. Ó máa ti wọ B. Bọ̀dá yẹn náà wọ́n ti rò wọ́n ti Chinese dey worst to sell property to. Tó bá ní ilẹ̀ náà nù. Ọ̀rọ̀ ilẹ̀ ṣá. As in 17 times. 680 million. 680 million. That's a whole lot. ìdí tí baálẹ̀ ń fi fowó ìlọ́kulọ́ lọ bóyá ọmọ iye tó ń rà nígbà tó ń rà bóyá ìgbà tó Ọmọ iye tó rà nígbà tó rà. bóyá Nǹkan tí mo fẹ́ sọ fún 20,000 nǹkan tí mo fẹ́ 20,000 sọ lòún rà. gọ́gọ́ nìyẹn. Onítọ̀hún yẹn mọ iye ìgbà tó rà àbí bọ̀dá yẹn gan ṣé ọwọ́ wọn ló ti rà ó ní ọ̀dọ̀ wọn bí wọn rà ó lè jẹ́ pé ọwọ́ ẹni tó ti rà ló ti rà yẹn inú. Àwọn ọkọ mi wà wọn tún sí ní Nàìjíríà tó fẹ́ pọ̀ tẹ̀ tó wà Nàìjíríà ń sè wọn mọ̀ wá easier fún wọn láti ẹ̀ ti máa lọ back and forth wọn tún sí ní Nàìjíríà. Tó fẹ́ pọ̀ tẹ̀ tó wà ní Nàìjíríà ń sè wọ́n tẹ̀ tó máa wọn náà ti máa tẹ bọ́tìn bọ́ London tó wà yẹn wọn ò lè pa gègé lọ tó bá tẹ̀ ní kó fẹ́ ṣe kankan. Kinni yẹn ò easy o bọ̀dá yẹn lẹ́ ti máa invest lébẹ̀ yẹn lórí. gbọ́ pé lọ́gbọ́n ti ṣe fẹ́ǹsì. Wọ́n ti invest lébẹ̀ yẹn lórí that's why. láti ẹ̀ka kọ́kọ́ calculate owó blọọkì náà 300 kásá blọọkì kankan 300 times 6,000. Bọ̀dá yẹn náà ti yàn wọ́n náà ti sáyé gáìdì bẹ̀yẹn kó kí ọkọ̀ wá dé lọ́sọ̀kọ̀ kọ́ bá yẹ ká rò náà lórí lọ. tó bá jẹ́ rí ọ̀rọ̀ yìí kò le tó bá yẹ pé orí òtítọ́ lòun wà ẹ gbọ́ mi nǹkan tó kàn need ó kàn máa gba sound lawyer advisor tó bá ní lọ́ọ̀yà gidi bó bá wọn kó mọ minister of kinní kan ṣé minister of work ìfẹ́ wa máa sọ jìbìtì ní minister of work ẹ̀. Òyìnbó náà tí bọ́dá yẹn pé ìwà yẹn sí ó dẹ̀ pé òun náà ti calculate pé táwọn bá ṣe nǹkan báyìí sórí ilẹ̀ yẹn táwọn bá kọ́ tiẹ̀ wá àwọn lọ́ọ̀yà kọ́ wọn tẹ̀wé tó bá ti gbà wọn tó bá yẹ gbórúkọ wọn àwọn nǹkan tó fẹ́ ṣe wọ́n máa admire ni bọ́ọ̀bá kéèyàn tẹ̀sí wa lọ ṣe gbogbo business yẹn tó kọ́kọ́ gbogbo ẹ̀ tán kí business máa move mọ́ ọlọ́run ṣàánú. My own is that anything tó bá ti ní ìjà nínú kéèyàn máa invest sórí ẹ̀. bẹ́ẹ̀ni nǹkan tí mo sọ nù. tó bá ti get ilẹ̀ kó tà tó bá rí tà. It is well. But I know, and I'm very, very sure pé wọ́n ti rò síwájú rò sẹ́yìn tó fi lè wá ọba lè ti wá díẹ̀ mi nǹkan ti pẹ́ gọ́sẹ̀ nǹkan ti fẹ́ bá yín sọ̀rọ̀ ti pẹ́ ẹgbẹ́ tó náà ti wà lẹ́nu for 2 years that's a whole long time ago lókè ọ̀tún máa jà fún ilẹ̀ wọ́n lè jà for years bó ṣe wà yẹn wọ́n lè jà for years. àwọn ẹlòmíín jà fún ilẹ̀ tó máa kú. wọ́n lè jà for years gan tó bá tètè ní dọ̀rọ̀ ilé ó náà àwọn kọ̀ọ̀kan tí mo tẹ̀lé báyọ̀ dù pẹ̀lú tó yẹn kọ́ lọ́n ṣàánú tí kọ́kọ́ bá ṣẹlẹ̀ sí wọn bá máa wò bẹ́ẹ̀ ẹni tó ń talẹ̀ pé tẹjọ́ ń jà yẹn ni tí kọ́kọ́ bá ṣe ọ̀tá wọn bẹ́ẹ̀ yẹn wọ́n máa fi pẹ́ táwọn ọjọ́ talẹ̀ ó lè jẹ́ pé incident so many thoughts ló máa ṣẹlẹ̀. Máa ṣẹlẹ̀. ó lè jẹ́ pé lẹ́yìn nìkan ni bọ̀dá yẹn rọra níbẹ̀ sí tó ti rọra plan lé lórí bẹ́ẹ̀ tí ẹ̀ nàìjíríà yẹn ọlọ́run aṣàánú ló wà.
But tó bá yẹ pé ẹ máa wọ ọba tó bá yẹ pé ti ní sí of o yẹn wọ́n ṣe ìrànlẹ̀ yẹn lọ ti ní sí of o yẹn kò ní bá wọn ní máa bá wọn fà wọn ní máa Pọ̀ sí ọ̀bọ bá wọn fà. Kí lẹ sọ? wọ́n ní sí ọ̀fọ̀ easy àti gbà. Òun náà lọ ní kó easy nsìn tó bá yẹ pé ti gbàngbà yẹn ni it would have been better. Hello. Ọba Solomon ẹ wá sá Ẹ káàbọ̀ sàṣà àlàáfíà lẹ́wà. àdúpẹ́ fọ́lọ́run mo ní kẹ́ ń Lẹ́fẹ́ bá wa sá lẹ́fẹ́ bá wa sọ. ẹ mo ní pé kí n kò ganu sí kókó tẹ́ ń sọ náà ni Ok, à ń gbọ́. no àti pé mi ni wọ́n jà ti sọ like mo fẹ́ kí yín náà ní ṣá Ọ̀ mo kò fẹ́ pé ọ̀ kí yín náà ni mo kò fẹ́ sọ àìsí náà ni nothing tẹ́tẹ́ much bá pé wa tán yẹn sí ẹ máa tẹ́wọ́ ni. bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni Ẹ ṣe ẹtẹwò 3400 21258 first mo bank rí tó ti pin Adekunle ẹ̀ Adeland. sórí screen mo rí tó ti pin ẹ̀ mo rí tó Ẹ pin ẹ̀ ṣe gan. Ó yá ẹ wow sáré ṣe. Ẹ ṣe. all right kò sí wàhálà All right, all right take care thank you. yeah. Bye. Ẹni Ọba àwọn èèyàn ti mí sí ẹni níbí báyìí. tó wọlé yẹn ojú ẹ̀jọ́ tó lówó. Ta ni ṣé bọ̀dá tó lọ tán sìn? Ẹ̀ẹ́n. Ó yá ń kú ọ. Wọ́n dúró. Ẹ̀yin là ń ganu sí báyìí, ẹ̀yin là ń ganu sí dè báyìí ó ń kú. Ẹ sẹ́ndì owó. Ọba ọjọ́ ìlẹ̀ sọ pé màá sì fẹ́ ṣẹ́jọ́ Friday. Ó lè jẹ́ iná dẹ̀ lè jẹ́ ọ̀la. Ọba jẹ́ kí ọba ìdẹ̀jọ́ pé jẹ́ Friday, màá sì parí exam mi Friday. But ẹ má Ẹ wọrí náà, bá jẹ́ time by now máa wá. a máa tún wá ní I'll Friday. come. Oh, Nǹkan okay. torí tí Lagos boy àìgbé high. èèyàn wọlé yẹn náà ní problem. Kò dàbí TikTok. Báyìí ọ̀yàn 500 TikTok kò lè hang láyé. TikTok kò lè hang láyé. Lagos boy high. Ọbẹ̀ ẹ máa wò ẹ bá ti fẹ́ wọ ẹ ṣáà ẹ jẹ́ kí n mọ̀ ẹ ṣáà send ẹ̀ sí mi bẹ́ẹ̀ màá rí màá ti ṣe tán ní táìmì náà lánàá. Notification máa ń pump up. Ẹ máa pop up yẹ màá rí màá rí lẹ́sẹ̀kẹsẹ̀ lórí kíní. Mo ì máa notification lórí Instagram dáadáa. Mi tẹ̀ tí set TikTok until I go inside the app. Mo máa ní láti lọ yọ. Oh, yeah. Bro, yeah. I'm having my papers right now. Oh, Lodger, thank you, baby. I appreciate it. Okay. I should be done by Friday and Monday. That's it. That's why I'm saying. Aago mẹ́rin ló lù Ọba mi o. aago mẹ́rin ló lù l'Amẹ́ríkà báyìí. 9:26 p.m. Lálẹ́. Bẹ́ẹ̀ ni ọba. That's very good. Thank you very, thank you very much. Olúpẹpẹ Àjà. Gigi. Integrity. Integrity. Adekunle Adelana bàbá àgbà ta ló fẹ́ kú. Before. Ọjà. Thank you, Jake. I appreciate it. Thank you very much. Àwọn Captain Raw yẹn ṣe máa gbúrò wọn. Sẹ́yìn gan mọ Captain Raw. Àwọn ọba ó ti wá sí Instagram. Ó ti wá sí TikTok. Ìyẹn Captain Raw yẹn. Yes. Yóò dá mọ́. Ó ti wá ó ti mi mo ṣẹ̀ṣẹ̀ ń sọ fún pé kó ṣe báyìí pé kó follow yín lórí Instagram and all of that. Yeah, lórí TikTok. Instagram. Èmi mi gan ti fẹ́ bọ́ pẹ̀lú Instagram. Ta ló wọlé? Dàgbé bíi Táíwò Pọ́láwé. Ọba ẹ kálẹ́ o. Ẹ káàbọ̀ sálàáfíà lẹ́wà. Àlàáfíà ni ẹ kó ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú pé ẹ bá wa sọ. Yà mo ń gbọ́ discussion tẹ́ ẹ̀ ń bá máa onílẹ̀ yẹn sọ ni. Ok. So mo dẹ̀ láìkí statement kan tẹ́ ẹ sọ. Ẹ sọ pé ọ̀rọ̀ ilẹ̀ or whatever it is
tó bá ti ń lọ mọ́ ìjà pé it's not the best. Yeah. ìyá mo mọ̀ pé màá yẹn ti invest lóríṣiríṣi. I mean, and I know pé ilẹ̀ yẹn ti appreciate, ó ti ní value. But one thing tí mo learn in life is that there's no amount of money tó lè ra ẹ̀mí. So I think the best thing for him is to, if he cannot sell it to that man with that kind of ridiculous price, contact fellow me and let go. So advise me. Yorùbá wo ni mọ̀ ní ẹni fẹ́ aláwọ̀ ẹ̀kọ́ ta fẹ́ lò mí. Well, I think he said pé ẹjọ́ ti wà ní court. Hopefully he get a good lawyer, just like Beshi saw. Go get a good lawyer, win the case, and sell the thing. So that's just going to be my own piece of advice. That is very good advice. Thank you, So sir. ó wá kàn sọ́wọ́ ẹ̀ kó take decision tó bá wọn. Yeah, I know. Oma is going to be a very, very tough decision. But he has to man up and come because the amount of owó tó lè ra ẹ̀mí. So you just need to cross his But eyes and téèyàn bá tó wá lẹ́mìí tó bá tó wá lówó kọ́ kí láǹfààní ẹ̀mí yẹn. well, ọgbọ́n wà náà rẹ̀ tẹ́ sọ sá méjèèjì both of them ló wà important. So it's all good. Yeah, ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́ takuntakun náà. Olúwa ló máa ń ṣe. Olúwa ṣeun, ó ní kí n bá yín dá ṣètò náà. Ṣé pásítọ̀ lẹ́yìn ni? No, díkì ni mi ò ń ṣe pásítọ̀. Ìjọ́ wo ni Jésù máa wá dé báyìí? Jésù kò fún wa ní Oba, date. give me for me 1 minute. 1 minute. Am I being? For me 1 minute. Kò fún wa ní date. Ó ló máa dé bí olè lóru ni. Ẹni tí ò délé bólóòtọ́ tó fẹ́ lọ débi òlé ṣé wọn ní fìbọn kan fẹ́ lọ.